ẹ̀yin èèyàn mi o a kú dédé wòyí, a kú bójú ọjọ́ ṣe rí, a kú bó ṣe ń lọ, ẹ kú tẹ̀tì gbọ́ wá. Nǹkan bẹ́ẹ̀ o, mẹ́wàá ń ṣẹlẹ̀. Wọ́n ní nǹkan bíi ọwọ́ ọ̀sán ní kábíyèsí pé wọ́n rẹ̀sì tán ní ti ọlọ́jọ́ festival, wọ́n ló ti tán. Wọ́n náà ti ìtòdè kùkù ti next year lágbára Ọlọ́run. A sì ṣojú ẹ̀mí gbogbo everybody. Kò ní ṣẹ̀yìn wa, nǹkan rí máa ṣojú wa. Àwọn ọlọ́jọ́, àwọn ní kí ló ń jẹ? Àwọn ọlọ́dún ọlọ́jọ́ ni mò ń kí bẹ́ẹ̀ yẹn. Pé ẹ̀rí fẹ́lẹ́ ìṣàṣemọ́ o. Ọdún tó ń bọ̀, a san gbogbo everybody sí rere. Ẹ̀yin náà ni ẹ máa ṣe. Orí Ọlọ́run máa pọ̀ sí nínú ayé gbogbo olúkálùkù wa. Àtàwa tí ló bá wọn ṣe, àtàwọn tí wọn ráyè débẹ̀, àti àwọn tó jẹ́ pé àwọn alábàáṣe papọ̀ tọkàn lọ gbé kábíyèsí lárugẹ. Gbogbo yín pátápátá ni mò ń fi eléyìí ń dúpẹ́ lọ́wọ́ yín pé kú òyàn. Ẹ kú fi tọ́mọ ènìyàn ṣe. Ẹ kú àbáṣe. Àbọ̀ Ọlọ́run adájú lórí gbà. Jésù Olúwa wa, amen. Bẹ́ẹ̀ ni, wọ́n ní wádìí ẹni kábíyèsí wá pé Naomi ó yá o pé a fẹ́, wọ́n ní kó gbé chariot jáde. Èyí táwọn èèyàn kábíyèsí máa ń lò apart from mọ́tò. Kí ni ìyẹn náà? Ọlá ńlá wọn. Wọ́n máa ń wà ní ọlá ńlá wọn nínú ẹ̀ chariot tí ó sì ẹ ti gẹ̀ẹ́tẹ̀. Tó máa ń rí ayé àtijọ́ tí ràkúnmí máa ń rù. Tí kẹ́tẹ́kẹ́tẹ́ ló máa ń rù ṣá. So ẹ ti gẹ̀ẹ́tẹ̀. Wọ́n ní chariot. Wọ́n ní wọ́n gbé jáde kó yá. Kábíyèsí wá ní kí Naomi múra. Chariot yẹn náà fẹ́ fi jáde lọ kí gbogbo àwọn aráàlú gẹ́gẹ́ bí kábíyèsí ṣe máa ń ṣe ọba ìlú. Kó lọ kí àwọn aráàlú o pé wọ́n kú ọdún, wọ́n kú yèdú o. Pé ẹ̀mí wọn á ṣe púpọ̀ ọdún láyé o. Pé kí ká gbé Naomi múra. Ká gbogbo àwọn méjèèjì múra. Wọ́n ní kán tó múra tán kán bọ́ síta. Àṣebọ́ṣẹ́ múra olórí Rónkẹ́, ìyẹn náà ti múra. Olórí wọ́n ní náà kí ló ń jẹ́? Mariam náà, ìyẹn náà ti múra. Wọ́n náà ti rí wọn, wọ́n ti bọ́ sórí chariot. Wọ́n dẹ̀ ní chariot yẹn kò gbà ju ẹni méjì lọ. Bẹ́ẹ̀ ni kábíyèsí ṣe ní tóun àti ìyàwó òun kan jọ lọ kí àwọn aráàlú. Wọ́n nígbà Naomi ni wọ́n rà tán. Kábíyèsí múra tán bọ́ ṣe bọ́ta. Wọ́n bá ti rí olórí àti Mariam àti Tèmítọ́pẹ́ o. Wọ́n náà ti jókòó sórí chariot gègé. Kábíyèsí ní kí ló dé? Kí lẹ̀ wá? Ẹ̀yin wo la pè? Àwọn wo la pè? Àwọn wo ló wà lórí kìíní? Ó yẹ bọ́ọ̀lù. Bọ́ọ̀lù ni wọ́n yà. Kábíyèsí àwa náà fẹ́ lọ. Ṣé Naomi nìkan ni ìyàwó yín ni? Àwa náà ìyàwó yín. Ẹ jẹ́ ká lọ kí wọ́n àwọn aráàlú. Lájọ máa lọ bẹ̀. Kábíyèsí ní ìtumọ̀ bọ́ọ̀lù. Mi ò pè yín náà. Ẹ̀yin kọ́ ló yẹ, ẹni tó yẹ ni mo pè. Ẹ̀yin kọ́ lè fẹ́ bá mi. Wọ́n ní láyé. Àfi Queen Naomi nìkan ni kó má lè tẹ̀lé wa. Pé bẹ̀tà wa ń lọ. Queen ni kó dúró. Naomi ni kó dúró. Kábíyèsí ní àbẹ́rẹ́ àbí àwàdà. Ó ní kẹ́ bọ́ọ̀lù ẹlẹ́bọ̀ọ̀lẹ̀. Kí ni ìtumọ̀ eléyìí? Ta ló pè yín? Ta ló ti ẹ̀yìn báyìí tí? Ta ló sọ fún yín pé òun lọ síbi òun fẹ́ jáde, òun fẹ́ ṣe kinní? Òun àti Naomi ló jọ ń lọ. Ó ní pé steady tí Naomi máa fi lọ páwọn làwọn máa lọ. Ṣé mọ̀ pé Mariam ìkọjá yìí because of ọwọ́ tí kábíyèsí yìí fi mú wọn. Bẹ̀sì wọ́n sọ wípé kábíyèsí yìí ń sọ wípé àsìkò bá ti tó kóun ṣẹ̀ṣẹ̀ dé. Pé tóun bá ti ṣe gbogbo àwọn
sẹrímọ́nì kankan tó wà nílẹ̀ pátá the next thing ni pé ó máa fèsì pé kò tí ì ráyè tí wọ́n sí kò tí ì ráyè tí wọ́n torí ẹ̀ ló yìí ṣe nǹkan tó máa ta wọ́n lára tó máa dùn wọ́n tó bá fẹ́ pe ìyàwó Naomi nìkan ló máa pè anything tó bá fẹ́ ṣe kíkí Naomi ìyẹn gan èlò ti tó wọn láti jẹ ìyẹn ìyá yẹn ti tó wọn láti bá ara wọn sọ̀rọ̀ kán kíyèsí ara wọn kán fi eyín wọn kán fi ahọ́n wọn ka eyín wọn bóyá ìyá yẹn tọ́ sí wọn àbí ìyá yẹn ò tọ́ sí wọn wọ́n kì í wọ́n sà wọ́n ní wọn mẹ́ni tó kú ńgbà kábíyèsí instead position wọn kábíyèsí ti gbá wọn sẹ́gbẹ̀ẹ́ kò ń rán wọn iṣẹ́ kò ń pè wọ́n sí ọ̀rọ̀ kò ń bá wọn ṣe gẹ́gẹ́ bí ọkọ láya kò dẹ̀ kí ń bá wọn ṣe wọléwọ̀de mọ́ kò ń rí tiwọn rò mọ́ àfi òun àti ìyàwó ẹ̀ Naomi ṣé yẹn gan ti tó that one alone ó ti tó kí wọ́n kẹ́rù wọn kan jáde láì ṣe pé wọ́n fẹnu sọ fún wọn bẹ́ẹ̀ ni gbogbo ìwà tí kábíyèsí ń lò fún wọn ó ti tó wọn láti jẹ́ kí wọ́n mọ wọn ara bẹ́ẹ̀ tí wọ́n mọ wọn ara wọn ẹ fi wọ́n lẹ̀ olùwà náà bá ní kábíyèsí ní ẹ bọ́ọ̀lẹ̀ wọn láwọn bọ́ọ̀lẹ̀ òkè ló bá ní ṣé ẹ̀ ní bọ́ọ̀lẹ̀ wọ́n ní kábíyèsí wọ́n pe àwọn security ẹjọ́ ẹ bá wa yọ àwọn kinní méjì jáde kúrò nínú bẹ̀yẹn káráyè lọ bí tá à lọ torí táìmù ti lọ wọ́n ní Naomi kan wò pé ẹ̀rọkú mọ̀ pé èèyàn kúkú ní sọ nǹkan tó wà nínú ẹ̀ tí kábíyèsí nìkan ni ẹni tí òun àti wọn lọ́rọ̀ wọ́n ní bí security ṣe dé nìyẹn security wa wọ́n ní kẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ má jẹ́ fọwọ́ kàn yín kí má lọ fà yín fàkùfà ẹ bọ́ sílẹ̀ wọ́n ní wọn fẹ́ wọ́n ní bí kábíyèsí ní kàn gbé wọn tán bá fẹ́ dúró kàn bá fẹ́ bọ́ọ̀lẹ̀ fúnra wọn wọ́n ní bí wọ́n ṣe wá dìde nìyẹn wọ́n ní mẹ́rin àní kíkà anybody má fọwọ́ kàn wọ́n ní ẹ̀dẹ̀ ìdìde ṣé mọ̀ pé kí náà máa ń obey before command àbí báwọn náà ṣe máa ń sọ wọ́n ní bí wọ́n ṣe dìde tán wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kúrò lórí chariot ni ṣe àbùkù ló tún tó yìí disgrace wọn ló tún tó yìí àní ẹgbà lásán ẹgbọ́ ọ̀rọ̀ ẹnu àbí ìwà tí kábíyèsí ń hù sí wọn ó ti tó ìbáwí fún wọn láyé ọ̀tọ̀ wọn kàn ní èpò lójú nígbà tí Naomi àti kábíyèsí tó ti wọnú orí chariot tó ti lọ wọ́n dẹ̀ ń ròyìn pé bọ́n ṣe ń lọ kán tó kúrò ní géètì ariwo wọ́n ti rí àwọn tó àtijọ́ àti ìlú gbogbo wọ́n bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀nà kábíyèsí títí lọ sínú inú ìgboro wọ́n ròyìn wọ́n ní níṣẹ́ ló dàbí ìgbà tó ń ṣe ọdún míì tù ní wọ́n ní àtijọ́ àti ìlú wọ́n ló dàbí ìgbà tó ń ṣe another ceremony ńlá ẹ̀yìn èèyàn wa ǹjẹ́ kò jù bẹ́ẹ̀ lọ ṣe rí pé àwọn olórí yìí wọ́n kàn kábùkù lọ́tún lósì ni kí ló wá dùn tó wọ́n ní bí Naomi àti ọkọ ẹ̀ kàn ṣe kú sórí chariot tó ń fi ìlú àti ijó àti ìlú tó ń fi yẹ̀ wọ́n sí àwọn olórí wọn máa sunkún ni tó ò bá sunkún bí omi ò mọ bí hypertension ò tí ì mú ọkàn hypertension lè pa wọ́n dànù I don't know bẹ́ẹ̀ tí mo ní kí n sọ fún yín ẹ̀yin nìyẹn wọ́n àbùkù yẹn pọ̀ jù àbùkù yẹn ti pọ̀ jù kan èmi ò rí irú eléyìí rí o nígbà tó fi tí wọ́n rọra sọ lélẹ̀ wọ́n sọ lẹ́rọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n láwọn ò ní gbọ́ èyí tó dẹ̀ kó máa rókè nù wọ́n ẹ̀yin èèyàn mi bá mi share kí bá mi like mo ní kí n gbé ilé ìwá sí ti gbọ́ yín torí mi tún ní gbọ́ yìí pé má tó sọ fún yín wọ́n ní kì í ṣe kékeré o bí Naomi àti kábíyèsí wọ́n ṣe lọ kí àwọn aráàlú pẹ̀lú chariot tíjó tìlù àtẹ̀yìn wọ́n fi sìn wọ́n lọ wọ́n fi sìn wọ́n bọ̀ ògo ni fọ́lọ́run lókè ọ̀run bí ọlọ́run alágbára dúpẹ́ tẹ́jọ́ ṣe fún wa láti máa gbọ́ àti láti máa deliver fáwọn èèyàn wa ẹṣẹ́ ni èèyàn ẹ bá ṣàkẹ́bà like kẹ́lẹ́ bá wa subscribe ẹ ṣé gan àbọ̀ ọlọ́run adájú lórí wa Jésù Olúwa wa amen bye.